Africa Content TV. One of my guests, you guys will know. I'm going to come for person who will be looking for you. She's not in party, and just as you will have everywhere I come out of life, I was a total friendly. Everywhere see. Yes, we more lonely and this will end your valley will be my value. And that will be my value. Immensely. Moreover, when come out I was me. But that's only lily 40. Mama, we keep out of us on. I saw River, so much, mo bẹ́ẹ̀ bí sọ̀rọ̀ mi ò sẹ́lẹ̀fẹ̀ Ọlọ́run dá yín láàyè dídá ọ̀dá táwọn Kẹ́hìndé láàyè dídá bọ́lá ṣe dá yín láàyè dídá ẹnìkan ò ní dá kankan tọkọjá tọ́lọ̀ ń dá èyí tọ́lọ̀ ti dá tóbi dá táwọn Kẹ́hìndé tí wọ́n fi ń dá tí wọ́n ń dà láyé tí wọ́n fi ń dá tọ́lọ̀ ní kí wọ́n dà láyé àjẹpọ̀ òyìnbó tó lóko tí ń pera rẹ̀ ní nǹkan nínú tí ń dá òun kọ́ ló dá o Ọlọ́run ló dá tó dá kalẹ̀ tó yìnbó lò tí ń dá láàyè tọ́lọ̀ ń dá lórí ilẹ̀ tí fi ń dá tí ń dá wọ́n yẹ pé bẹ́ẹ̀ tọ́lọ̀ bá mi wá dá yín láyé tó fi dá yín tó dá yín ní padà lè dàkúdà. Náà níjọ́ mo ti ń kọ́ ìrìnsẹ́ láyé ẹjọ́ mi ò kọ́ ọmọ iṣẹ́ o let me tell you over. This is a special place for me to talk. Mi ò kọ́ àwọn méjèèjì níṣẹ́ kankan please listen láyò Kẹ́hìndé please fọmọlábẹ́ please. Mi ò kọ́ iṣẹ́ kankan láyé mi ò mọ eré. I did not know you from Genesis but I saw you just one day listening to your program, mentioning my name. Since the day I've been listening to you mentioning my name, you have not stopped it today. And one family allow boy time in what I give it. And to be married. Me or married. Auntie Mokoga about 48 apprentices and learners. One family over family. One family to bed. Yes, I can say to the world. Who are you? Kí lè dára mi? Tẹ̀lé ṣẹlẹ̀. Fún ìgbàlá wà lóko mi. Mo wá gbàdúrà ẹkún mi nínú nù. My wife told me, who are these people? Wọ́n ní àbí torí pé mo bí méjì ni. Ìyàwó ló wọ̀ ma pé àwọn ọmọ yẹn every time. Mo wá gbàdúrà. Mbọ̀ lórí ìta ẹ ṣe pé mi. Ẹgbẹ̀mí láláwò bọ láì jẹ́ pé mọ́ máa gágá mọ́ kọ́ jáde ọ̀dá ohun rere ò ní dá yìí ọba ti ṣàtúnṣà àbí amúnú ọ̀dá wìnìwìnì kì í dá ìdí ọ̀dá ohun rere ò ní dá yìí ọ̀dá nínú kì í dá ìtù lọ́rọ̀ ọ̀pẹ ọ̀dá ohun rere ò ní dá yìí àlàáfíà kì í wọ́n ìkòló kọ́mọ lè mi gbàgbọ́ wọlé gbádùn. Ọ̀dá àlàáfíà ò ní dá yín. Ọ̀dá líle kì í dá olókùn. Ọ̀dá líle kì í dá okó. Ọ̀dá dáadáa ò ní dá yín. Àwíṣẹ́ àbọ̀kọ́. A kì í bẹ̀bẹ̀ lọ́wọ́ ọrùn kó tó jáde. A kì í bẹ̀bẹ̀ lọ́wọ́ èrè gígé yóò tó yọ. A kì í bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni lè ṣe wàhálà fún láyé. Ibi tó bá yín délé ní yóò máa ga sí. Báwo la fẹ́ dá níbi jù? Àbí tèmi náà bí májè wọ́n lẹ̀. Láwùlá ilá bìlà. Báwo lábẹ́ láyà gba ètò máa ṣe tó bọ̀. Níbi tí ẹgbẹ́ lọ yìí, àwọn tí wọ́n fẹ́ ṣe fàájì, ẹjẹ́ kí àtọ̀ máa bọ̀. Ọba àlùjọ, ọba orí, ọba àlùjọ, ẹjẹ́ kí làkàṣà máa wọlé bọ̀.